Wasiu Ayinde torí bẹ́nu o. Ó ní kí Tinubu Akanbi ọmọ olódo idẹ ó dákun dábọ̀ jèbùrẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho àwo olùgbẹ́bẹ̀. Gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin Fuji ni Wasiu Ayinde Marshal tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí K1 the Ultimate ti ké sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bola Ahmed Tinubu pé kó jáwé oríjìn lórí ọ̀rọ̀ olóyè Sunday Adeyemo tí ọ̀pọ̀ mọ̀ sí Igboho Òòṣà. K1 the Ultimate ẹni tí ó tún jẹ máyégún gbogbo ilẹ̀ Yorùbá nínú orin rẹ̀ kan tí ó kọ èyí tí ó fi ń fọn rere àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ ni ó ti kọrin rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bola Ahmed Tinubu pé kí ó jáwé oríjìn fún Sunday Igboho. Ó ní bá ò bá torí epo jẹ iṣu a ó sì torí iṣu jẹ epo. Ó ní kí Tinubu ó ro ti Odùduwà kí ó ro ti Lámúrúdu kí ó ro ti àwọn àgbààgbà májèlébàjẹ́ ìran Yorùbá kí ó dákun dábọ̀ dáríjìn Sunday Igboho. Sunday Adeyemo tí ọ̀pọ̀ mọ̀ sí Igboho Òòṣà tí ó jẹ́ ọ̀kan gbòógì ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ tó ń jà fún òmìnira orílẹ̀-èdè Odùduwà ìyẹn Yoruba Nation. Sunday Igboho nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò ìgbà náà ni ó sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Tinubu lásìkò tí Tinubu ń gbé ìgbésẹ̀ àti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Igboho Òòṣà nígbà náà sọ pé kì í ṣe dídupò ààrẹ ló kàn lọ́rọ̀ Tinubu. Ó ní níṣe ló yẹ kí Tinubu ó ti àwọn tí àwọn ń jìjàgùdù fún ìdásílẹ̀ Yoruba Nation lẹ́yìn ni kì í ṣe ipò ààrẹ ló kàn láti máa dù. Ìjàgùdù ìdásílẹ̀ orílẹ̀-èdè Yoruba Nation ọ̀hún tí Sunday Igboho ń jà fún nínú ìwọ́de ìpolongo ìta gbangba ni ó mú kí ìjọba tí ó kógbá wọlé lábẹ́ ààrẹ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó fi ẹ̀sùn ìdàlúrú fífi ìwà ipá da ojú ìjọba bolẹ̀ àti àwọn ẹ̀sùn míì kàn án. Èyí tí ó mú kí wọ́n ó ṣe àkọlù sí ilé rẹ̀ tí wọ́n sì bà àwọn nǹkan ìní rẹ̀ jẹ́ ṣekú pa àwọn ènìyàn kan lára àwọn ọmọlẹ́yìn rẹ̀. Bákan náà kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ kan ní ìgbèkùn àwọn ikọ̀ agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lọ́dún 2021. Sunday Igboho ló ń gbìyànjú àti sá àsálà fún ẹ̀mí rẹ̀ sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sí orílẹ̀‐èdè Germany lẹ́yìn tí ìjọba àpapọ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari fi ẹ̀sùn ìdàlúrú fífi ipá dojú ìjọba bolẹ̀ kàn àti àwọn ọmọlẹ́yìn rẹ̀. Sunday Igboho nípa sísá àsálà fún ẹ̀mí ara rẹ̀ yìí ni ó kó sọ́wọ́ àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá orílẹ̀‐èdè Benin Republic tí wọ́n sì mú sí ìgbèkùn fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ lásìkò ìgbà náà. Lẹ́yìn ìgbẹ́jọ́ rẹ̀ lórílẹ̀‐èdè Benin Republic ọ̀hún ni kò tíì ní àǹfààní àti padà sórílẹ̀‐èdè Nàìjíríà látàrí ìbẹ̀rù ìjọba tí ó kógbá wọlé tí wọ́n fi ẹ̀sùn kàn án tí wọ́n sì pè ní ọ̀daràn tí wọ́n ń wá. Ní báyìí tí ọwọ́ ti pààrọ̀ ọwọ́ tí ìjọba Buhari ti kógbá wọlé tí ìjọba tuntun ti ààrẹ Bola Ahmed Tinubu sì ti bẹ̀rẹ̀ ni Wasiu Ayinde fi pè fún ìdáríjìn Sunday Igboho nínú orin rẹ̀ ọ̀hún tí ó fi ń pè fún àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà. K1 the Ultimate tí ó kọrin wàdúwé wàdúwé yàásín yàásín tí ó ní ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa sọ̀rọ̀ yìí Adémẹ́kà Adarídé ló ti kọrin bẹ̀bẹ̀ fún ìjáwé oríjìn Sunday Igboho nínú orin rẹ̀ kan tí ó fi pè fún àlàáfíà Nàìjíríà. Wasiu Ayinde torí bẹ́nu o. Ó ní kí Tinubu Akanbi ọmọ olódo idẹ ó dákun dábọ̀ jèbùrẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho àwo olùgbẹ́bẹ̀. Mo fẹ́ ní tó bá ṣe rẹ̀ ìfowópamọ́ ọmọ yìí wọ̀ torí olórí pẹ́ẹ́jẹ́ torí pẹ́ẹ́jẹ́ ṣe dáadáa lórí tó ń ṣe èyí wọ̀ ó ṣe èyí wa àbí tó ṣàṣíwájú nílẹ̀ Hausa àbọ̀mí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn yìí Sunday Igboho ajú wa sí àjẹkọ̀ dání wọlé àwọn ọmọ Yorùbá wáyé ọ̀gá yóò ṣe ní bẹ̀rẹ̀ láti dàgbà sí ìjọba ẹlòmí ẹni àkọ́bí Asiwaju ẹ̀kọ́ wọn wọlé ẹ̀ka wọn rí ẹ̀kọ́ ti sẹ́kù sórí ìwọ́pì àkọ́kọ́ bí Sunday Igboho ẹ̀jẹ̀ kó dàgbà sí Nàìjíríà ẹ̀jẹ̀ kó dání wọlé. Àwọn ti
èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa lóòrèkóòrè ẹ subscribe sí YouTube channel wa kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Akanbi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wasiu Ayinde. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.